ọdún ẹ ló màmá dé, ọdún ẹ ló màmá dé o. Kíkú má pa ọ́ rèwerèwe, ọdún ẹ ló màmá dé. Ìbà fún Elédùmarè ọba kọ́dá ayé o, ìbà fún Elédùmarè ọba táyé rọ̀ bí agogo, ọlọ́run ọba wákàtí ọba ọ̀sẹ̀. Àmọ́ pé mo tún dé lónìí, mo fẹ́ làwọn orí mi àfìrè. Ṣé bí bọ́dún tuntun bá ti dé kájá máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tí ń jẹ́ mo ríre. Ahmed ọmọ Rufai tí ń ṣọjọ́ òbí lónìí mo wá kí. Ọkọ mọ́ṣálẹ̀ wá òkú àṣeyẹ òní kò níjà ṣe mọ́ lọ́lá Elédùmarè ọba. Ahmed ọmọ Rufai adúmáadán àgùntàṣán lò àfi gbogbo ọjọ́ dára bí ẹ̀gbin. Ahmed tóbìnrin kò lọ́nà ó ní bẹ́lẹ̀ yìí ọjọ́ kan ẹni a sì jálè ẹni àfi gbogbo ọjọ́ dára bí ẹ̀gbin. Ahmed ọmọ Rufai kú ọdún o, ọmọ onílé ọlá òkú àṣeyẹ òní àṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún dùnú ló máa ṣe lọ́lá ọlọ́run ọba. Bàbá olúwa ṣe mí lógo, bàbá olúwa ṣe mí lóore, aláṣẹ Lamsey Concept tí ń ṣọjọ́ òbí lónìí mo wá kí. Aya rẹ̀ ló pè mí lórí aago, olóló ló pè mí lórí aago, ó ní àmọ́ pé ṣàǹtà ó sì má bọ́ ní gbàgede kó wá bá mi kọ́kọ́ mi tí ń ṣọjọ́ òbí lónìí òkú ọdún. Olólówó orí mi ni máa bọ̀ wá bá mi kí, ó ní dùnú ayé mi ni máa bọ̀ wá bá mi kí, ó ní bàbá àwọn ọmọ mi ni máa bọ̀ wá bá mi kí. Aya rẹ̀ ní kí ẹ ó ní ìsà ẹ ó ní ń bá ẹ délé àwọn bàbá tó bí ẹ lọ́mọ gangan. Aya rẹ̀ ní kí ẹ bí ológun ẹ̀rù ó ní kí ẹ bí ọlọ́gbọ́n ìwọ̀fà, ó ní òní fọdún eléyìí ṣàṣemọ́ lọ́lá ọlọ́run ọba. Ọmọ Rufai yóyá járe lé àwọn bàbá tó bí ẹ lọ́mọ gangan. Ìjẹ̀bú níṣe lé àwọn bàbá rẹ̀ ilé ọmọ alágẹmọ mẹ́rìndínlógún. Mo ṣẹ̀wẹ̀ sókè tó wọlé àwọn bàbá tó bí ẹ lọ́mọ gangan. Ilé ọmọ Ìjẹ̀bú ọmọ èrè ni wọ́n ní tó bá wùn Jẹ̀bú àwìn tẹ̀ níwíníwíníwíní. Bó bá wùn Jẹ̀bú àwìn tẹ̀ níwíníwíní. Àmọ́ pé tó bá wùn Jẹ̀bú àfẹ́ní rẹ̀ tó kù ṣọdún alágẹmọ. Ilé ọmọ olówó ṣẹ̀ǹbáyé ni wọ́n ń kíran bàbá tó bí ẹ lọ́mọ gangan. Ilé ọmọ bíi tarẹ́yẹ ta àrókò tán ẹyẹ ti lọ. Ọmọ aládìyẹ ògògùn màgà, ọmọ aṣáwọn ní póríkì ni wọ́n ń kíran bàbá tó bí ẹ lọ́mọ gangan. Òṣàdákùjẹ́ ń dàbí onílé yìí la ṣe ní kékeré Ìjẹ̀bú owó, àgbà Ìjẹ̀bú owó, ìtọ́ Ìjẹ̀bú owó. Ọmọ Rufai gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ gbogbo wọn ló lówó lọ́wọ́ onílé bàbá tó bí ẹ lọ́mọ gangan. Ọmọ Rufai bá ṣe wá pọ́dún ṣọdún èyí láò ṣe tèmí ìsìn nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀. Mo lóhun tí ń pa ọ́ lẹ́rìn ó màmá nípa ọ́ lẹ́kún láṣẹ Elédùmarè, ó màmá ni ó ń gbé sọnù bí ó ṣe bí ọmọ lọ́lá ọlọ́run ọba. Ikú ló ń bẹ lọ́nà ayago fún ẹ, àrùn níbẹ̀ lọ́nà ayagò. Mo lóhun tí ń pa ọ́ lẹ́rìn ó màmá nípa ọ́ lẹ́kún láṣẹ Elédùmarè. Tán bá wá bí ẹlẹ́rè pé ta ló ń kọrin ewì sétí rẹ̀, máa bá mi sọ fún wọn pé àmọ́ pé akéwì lèmi ń jẹ́ ó. Ọmọ àjọgbẹ̀rú ni mi máa má jògbẹ̀ ẹ̀kọ́, n ó máa fèyí ṣe lọ ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀.